mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lójú móhùnmáwòrán ti Bàbá Rere online television lórí YouTube níbi tí a ti ń dá kọlúkọlú ní gbogbo ìgbà tá a sì máa ń mú oríṣiríṣi wá sí ojú ìwòran yín. Orúkọ tèmi ò yí padà àyàfi àwọn orúkọ rere tọ́nà ní kó mọ kún orúkọ tí bàbá àti ìyá tí wọ́n sọ wá. Akíṣọlá Nurudeen Adékúnlé lorúkọ tí mò ń jẹ́. Alajẹ orúkọ ni wọ́n ń pè ní Mátàgbàmọ́lẹ̀ 1 Mr. Fẹ́lẹ́tọ̀ Lẹ́tọ̀ẹ́. Ọlọ́run lóde 1 àyàfọ́ lọ́yìn rèé èmi agbẹ́mi lọ́mọ ọlọ́pẹ́ ní gbogbo òpóró. Ṣèbí yẹn ni mo fi máa ń ṣàdúrà wípé ẹnu ọpẹ́ tèmi ti yín Ọlọ́run ọba kò ní jẹ́ ó kan. Mo ń fi àkókò yìí kí wa kú pọ̀pọ̀ sísìn ọdún Iléyá ti ọdún 2025 lónìí ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2025. Níbo ni orí gbé wa dé tá a ti wá ṣọdún Iléyá lọ́tẹ̀ yìí? Orílẹ̀-èdè Nàìjíríà ni mo wà, ìlú Ìbàdàn ni mo wà, lọ́dọ̀ ta ni ògúnnágbòǹgbò nínú olóṣèlú egun ṣoṣo ti parí ké tá a bá ń sọ̀rọ̀ olóṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ ní Nàìjíríà. Ta lẹni tí mò ń perí? Ẹni tó ti fìgbà kan jẹ́ alága ìjọba àbílẹ̀ North West ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa, tí orí tún bá ṣe é nígbà tí wọ́n ṣe dáadáa, tí wọ́n ti fìgbà kan jẹ́ Commissioner for Information nípínlẹ̀ Ọ̀yọ́, tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ báyìí àwọn ni Commissioner fún Culture and Tourism nípínlẹ̀ Ọ̀yọ́. Honourable Dókítà Wàsíù Adéwálé Àjàní Ọlátúbọ̀sún àwọn ni mò ń perí. Ẹ jẹ́ kí bàbá kí wọ́n kí wa bàbá àkú ọdún o. Àtọ́kùn àti olóòtú ó ṣe mo ń fi àsìkò tí gbogbo àwọn tó ń gbọ́ wa tán lẹ̀ wò wá káàkiri gbogbo àgbáyé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní déédéé tí ẹ bá ti ń wò wá tẹ́lẹ̀ tí ń gbọ́ wá. So bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Ọ̀mọ̀wé Wàsíù Ọlátúbọ̀sún. Bàbá ìfẹ́ kí ẹ fi ara jọ wá díẹ̀ ní àwa oní òṣèré. Ọmọ mi kan lẹ́ẹ̀kan ló máa ń béèrè pé ojú dádì yìí wà fàmílà ṣé òṣèré ni wọ́n ń àwọn eléyìí kọjá ọ̀rọ̀ olóṣèré dé. Kéèyàn tó jẹ́ Commissioner for Information sọ̀rọ̀sọ̀rọ̀ ni o, ẹni tó mọ ohun tó ń lọ òun ni bàbá. Nígbà tí ẹ ń fi àkókò yìí kí àwọn èèyàn kú ọdún ẹ kú ìyèdún lọ́tún lósì. Bàbá ìpínlẹ̀ Ọ̀yọ́ ọwọ́ Ọlọ́run ló wà, ọwọ́ ẹ̀yin bàbá wa. Ó wà lọ́wọ́ ọ̀gá wa onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tí Ọlọ́run gbé gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ fún láti máa tukọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ni. Fún ọdún mẹ́rin míì. Bẹ́ẹ̀ni. Èyí tí wọ́n dẹ̀ ti lọ ọdún méjì mẹ́bàá. Bẹ́ẹ̀ni. Tó jẹ́ pé wọ́n ti lọ ọdún mẹ́fà nínú ọdún mẹ́jọ. Ẹ ṣeun. Ẹ rí bàbá tí mo bá ní ọwọ́ Ọlọ́run ọwọ́ ẹ̀yin bàbá wa ló wà. Téèyàn bá ní sàbẹ́ tí ó bá dáa ẹ rí i pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ò ní dáa. Torí pé bàbá wa gómìnà Ṣèyí Mákindé Ọlọ́run ṣe wọ́n ní ẹni rẹ̀ wọ́n sì tún láwọn sàbẹ́ rẹ̀ náà ní jẹ́ kí gbogbo ẹ̀ kó máa rí bí Ọlọ́run ṣe ní kí ó máa rí. Níbi tí Ọlọ́run gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ dé tẹ́ bá wo bí ta ti ń bọ̀ láàárín ìṣẹ́jú kan kí lẹ lè sọ gan lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà tí gómìnà wa Ṣèyí Mákindé tí wọ́n fẹ́ wọlé wọ́n ní òpó náà tí wọ́n fẹ́ tọ̀ tí a mọ̀ sí blueprint à ń pè ní roadmap for accelerated development tí ó jẹ́ pé òpó yẹn wá dúró lórí ìpele mẹ́rin: ètò ẹ̀kọ́, ètò ìwòsàn, ètò ààbò àti fífẹ̀ lójú okòwò láti lo nǹkan ìdàgbàsókè àti nǹkan ọ̀gbìn tàmọ̀ sí agribusiness. Ó ní wọ́n fi ọdún mẹ́rin tá lákọ̀ọ́kọ́ ṣe. Ẹ dẹ̀ rí wípé gbogbo àwọn tá a dárúkọ yìí ó ní ó ṣe kókó tí wọ́n mójú sóko. Ní òpó kejì àní ọdún ìpele kejì tá à ń bá lọ yìí wọ́n wá change ẹ̀ sí roadmap for sustainable development. So òun ni pé mẹ́rin yẹn náà ni wọ́n á tún fi méjì kún. Òun ni wípé nínú
expansion of economy through agribusiness and infrastructure. Wọ́n wá gbé solid mineral and tourism sí. And tourism. So ní ibi tí ìpínlẹ̀ Ọ̀yọ́ dé báyìí, engineer Ṣèyí Mákindé ò ní engineer of modern Ọ̀yọ́ state. Torí wípé tí wọ́n ń tò kalẹ̀ yìí òní ọ̀kọ̀ọ̀kọ̀ jẹ́ gómìnà alákọ̀ọ́kọ́ tí ó ní ojúpọ̀nà tó mo ṣe fẹ́ ṣiṣẹ́. Wọ́n dẹ̀ ń tẹ̀lé nísìnyí. Ẹ ṣeun bàbá, ẹ̀mí yóò gùn. Ó fẹ́ jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ òṣèlú, ọba tó ní yóò fi rán yín látòde ọ̀run ni. Àwọn èèyàn ń sọ̀rọ̀ yín gan-an, ṣé a mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní ọlọ́rọ̀ àbètì dìdì, ṣùgbọ́n dáadáa ni wọ́n ń sọ sà. Nígbà tẹ́ ẹ wà ní commissioner for information ẹ̀ ń dún, ṣàdédé ni a rí i pé nígbà tí ìjọba ẹlẹ́ẹ̀kejì gómìnà Ṣèyí Mákindé dé, wọ́n tún fi yín ṣe commissioner for culture and tourism. Bàbá, ìpínlẹ̀ Ọ̀yọ́ mì tìtì, àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ rí kí ló dé bó lẹ ṣe wú jáde, kí ni bá yín tó gan. Gbogbo nǹkan ọwọ́ Ọlọ́run ni. Torí kò sí ẹ̀dá tó máa ṣe ọ̀rọ̀ tó sọ wípé dáadáa ni kò possible. Wọ àwọn tí ó máa ṣe bàjẹ́ wọ́n sì máa ṣe bàjẹ́. Bọ́lá wọn bá ti jẹ́ owó tó bá a nǹkan. mú ẹyin sọ́wọ́ ọ̀tún ká mẹ́yìn sọ́wọ́ sí, ká fi ìyẹn rìn láti èyí délùú Ìṣẹ́yìn. Ẹni tí ó gan ni ò ní ṣaláì má gan ni. Kò lè mọ̀ sí i. So bẹ́ẹ̀ ni tó wà ń bẹ̀ ni wípé kí dáadáa wa kó pọ̀ ju àìdáa lọ. So tí wọ́n bá dẹ̀ ti di wípé wọ́n ti ẹ̀ pè ẹ́ jẹ́ kó jẹ́ àríṣe láríkà àríkà bàbá rẹ̀ fún. So ní ìgbà tá a wà ní alákòóso ìròyìn tí a mọ̀ sí commissioner for information ó ti rí nìyẹn. Ó ti ẹ̀ jẹ́ wípé a ní ìpèníjà owó nítorí ìjọba wa nígbàgbọ́ wípé nǹkan ìdàgbàsókè tí àwọn èèyàn ó máa fojú rí òun ni wọ́n ń tẹ̀lé. So ṣùgbọ́n mi jẹ́ kí ìyẹn ó bomi tútù sí mi lọ́kàn. Mo ṣe wọn tí mo lè ṣe. Òun ló fi jẹ́ kí ayé rí ipa wa. So tí èèyàn ò bá dẹ̀ tí kú níbì kan, ayé ò ní mọ tó ń ṣe. Àwọn kan á mọ̀ o. So tẹ wá rí ìgbà tá a wá dé iléeṣẹ́ àṣà àti ìrìn àjò afẹ́, nítorí wípé àkọ́kọ́ wọ́n ti kọ́kọ́ wà ní 2011 ṣùgbọ́n kò sí nǹkan kan tí wọ́n lè tọ́ka sí pàwọn ṣe. So òun ló mú gómìnà àná Senator Isiaq Abiola Ajimobi láti cancel ẹ̀ nígbà tí wọ́n ṣe second term tí ò fi sí Ministry of Culture and Tourism. Ṣùgbọ́n ó wà gangan ìgbà tí a dé tó di ẹlẹ́ẹ̀kejì. Níjọba ti Ṣèyí Mákindé. Ẹlẹ́ẹ̀kejì ò ní ó dé. So kí ìrìn àjò afẹ́ kó tó lè gbànàyà ní ibikíbi ó gbọ́dọ̀ ní infrastructure èyí tí gómìnà ṣe ń fọ́sà, ètò ààbò láti mú yányán èyí tí gómìnà ṣe ń fọ́sà. Ẹlẹ́ẹ̀kẹta ni political will yẹn wá ní gómìnà ṣe láti ní Ministry of Culture and Tourism. So ìyẹn fún wa ní ààyè láti fẹ̀lá láti nà ipá nàṣẹ̀ láti lè gbé èròǹgbà wa jáde. Torí wípé tí olóyìnbó ń pè ní passion, tí wọ́n bá fi ẹ́ síbì kan kó o bá ní passion fún kò ní lè ronú pé báwo ló ṣe fẹ́ ṣe. So ibi tá a wà kìí ṣe pé owó kan ló wà ń bẹ, kò sówó ń bẹ, ṣùgbọ́n o ohun tí a máa ń sọ ò ní wípé lọ́dọ̀ tiwa o ibikíbi tán bá wù kán gbé wa sí a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ kí gbogbo ayé ó mọ̀ wípé àwa ni. Ọlọ́run ṣe ẹ ṣe àyájọ́ ọdún Ṣàngó lágbàáyé tẹ́ ẹ lọ sí ilé bàbá wa Dúró Ládìpọ̀ lọ́dún tó kọjá. Mo láǹfààní àti wà ń bẹ̀ pẹ̀lú yín sà. Nígbà tí ètò yẹn wá ń lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé tẹ́ fi ń correct nígbà tí mo ní wọ́n ń sọ̀rọ̀ yín pé ṣùgbọ́n dáadáa ni
ẹ wá jẹ́ ó yé mi pé kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ́ ṣe tó bàbá mo mọ̀ pé ẹ ní sáláì mọ́ gbọ́ làwọn kan bá bọ́ sórí ẹ̀rọ ayélujára wọ́n bá ní Wàsíù Ọlátúnbọ̀sún sí pé rẹ̀ mùsùlùmí ó wá lọ gbé tó tí ó ṣẹlẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wá lọ gbé jáde wọ́n ń sọdún Ṣàngó ó sì ní mùsùlùmí lòun kínní kan mo mọ̀ pé ẹ gbọ́dọ̀ mọ́ sáláì gbọ́ àríkẹ́ fèsì. Sórí inú ilé ibi tí ìwọ gan ìyàwó àtọmọ tí ó ti yé tẹ́ẹ̀jọ wà nù ilé má lérò pé tó kó gbogbo wọn jọ má lérò pé gbogbo wọn ní ọ̀fẹ́ràn rẹ o. ọmọ mi àti àwọn mi. tó bímọ fún mi. àwọn ọmọ tí mò ń fún lóúnjẹ. for possible. tí mo rán school. àní ọ̀ possible. wọ́n fẹ́ràn mi bàjẹ́. sọ nítorí náà wọ́n lè fẹ́ràn rẹ nítorí pé wọ́n rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀. kábíyèsí wọ́n yóò fẹ́rẹ́ fún ọ. ẹlẹ́dàá. so ìyẹn kò í ṣe ọ̀rọ̀ pé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe báyìí nígbà tó sọ yẹn oṣù tó lọ yìí la ṣe world Egungun festival. Now èébú tí wọ́n bú mi bí Ṣàngó kéré sí tí wọ́n bú mi níbi Egungun torí pé Egungun words ni àwọn tán wá Egungun tó wá láti Republic of Benin lásán ogún ní 20 ọba 5 deputy mayor wọ́n tún wá now nípínlẹ̀ Èkó Ògùn 20 Egungun ló wá láti bẹ̀ Ògùn 15 Egungun Ọ̀ṣun 15 Èkìtì Oǹdó 10. So Ọ̀yọ́ state lásán gangan 78 ni àwọn Egungun tó jáde síta. Now ibi tí ò wáyé ọ̀pọ̀lọpọ̀ ni wípé Egungun wọ́n perform roles méjì spiritual and entertainment. Spiritual ó ní àwọn ọlọ́jẹ̀ máa ń ṣe náà lẹ́rí tó jẹ́ pé nígbà tá a parí ìta ṣe ìlú kọ̀ọ̀kan wá lọ ṣe tiwọn torí wípé òun ni spiritual láti lè jẹ́ kí ìlú túbà kó lè túṣẹ́ àwọn náà nìyẹn àbáwọn dá sí mi ṣùgbọ́n entertainment yẹ ó ní láti dáwọn èèyàn lára yá nígbà tá a wà kékeré a máa ń tẹ̀lé egún káàkiri ni kì í ṣe wípé àti torí ẹ̀ mọ́ bọ Egungun ṣùgbọ́n entertainment yẹn ń la fẹ́ package so that gbogbo èèyàn all over the world ẹ bá ń gbọ́ Egungun Brazil Egungun Yorùbá ló ní ṣùgbọ́n ní èní Brazil tẹ́ ẹ bá dárúkọ Egungun báyìí wọ́n ní ṣe ti Brazil àbí ti Cuba Egungun wa ni wọ́n dẹ̀ kó lọ sí ìlú dàgbé. So now tá a bá wá polongo ẹ̀ nígbà táwọn Brazil dẹ̀ wá bá mi wọ́n sọ wípé àwọn fẹ́ invite mi wá sí Brazil kí n wá wo Egungun àwọn. Mo dẹ̀ ní kí i burúburú kí bàbá ló dọwọ́ ọmọ òun lọ́rùn. Ẹ ṣeun. Àwa la ní Yorùbá ló láṣà Yorùbá ló níṣe. Náà wọ́n wá nínú ẹ̀yin wo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ iye àṣà. Mo wá ní òkè ẹ̀yin ẹ jẹ́ kí n ṣe tèmi. Wọ́n wá ní tí n bá ṣe wọ́n máa ń sára wọn ládàá wọ́n máa ń yẹra wọn bọ̀ ni. Mo wá ní tí táwa fẹ́ ṣe ní Ìbàdàn lágbára Ọlọ́run kò ní sí. ẹ̀mí ẹnìkan ò ní bọ́. Àkọ́kọ́ ṣe last year ní Lẹ́kan Salami Stadium bẹ́ẹ̀ ni. Nígbà tá a rí wípé àwọn èèyàn mọ̀ tú yáyá jáde àwa ni eléyìí ò ní gba Lẹ́kan Salami mọ́ àwa gbé lọ sí Liberty Stadium ó jẹ́ kí àwọn èèyàn tú yáyá jáde. Nísìn Brazil ti ń sọ pé báyìí ọdún tó ń bọ̀ àwọn fẹ́ wá táwọn ò bá lè wá lọ́dún tó ń bọ̀ táwọn bá ti ṣú ọ̀pẹ mẹ́ta làwọn ní ká ṣe lẹ́yìn ìyẹn àwọn ò máa wà ní. láti Brazil sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti sí Cuba náà Trinidad and Tobago àwọn náà ti sọ pé àwọn náà bọ̀ so now tí àwọn pípì bá wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn à nílò rárá wọn á lo ọ̀sẹ̀ kan wọ́n sì kówó wá. wọ́n gba hòtẹ́ẹ̀lì wọ́n jẹun wọ́n mu wọ́n á tún máa rìn káàkiri. èròǹgbà ká ní o ní láti package entertainment yẹn tí ó jẹ́ àtẹ́wọ́gbà lágbàáyé. so now tẹ́ ẹ bá dẹ̀ wá wọ ẹ́ rí wípé
láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta tá a ti parí ó ń trend ní social media. In fact a tún wá mú nǹkan kan wọ̀ tó jẹ́ pé carnival like ni òun ni wípé a jẹ́ kí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn associations àwọn groups kó kálukú lọ mú colour àwa lọ ṣe colour floor plan ní Liberty. Colour tiẹ̀ o gbọ́dọ̀ jókòó lẹ́gbẹ̀ẹ́ colour tí ó gbé mi. So by the time tí wọ́n take shot yẹn gbogbo ayé wa ń rí wípé àwọn kan tí àwọn sọ pé àbí ojújọba ni wọ́n á rí wípé ojújọba ó yàtọ̀ sí ilé ojújọba wọ́n fi aṣọ àti gold hàn ní kò sí content tí wọ́n lè sell ságbàáyé. Ó ní àwa fi wá sọ wípé àníṣe tá a bá là ń ṣerú yẹn tá a bá mú nǹkan míì mọ́ a bẹ̀rẹ̀ láago 9 a kú ń bẹ̀ láago 5 ìrọ̀lẹ́. Àwọn èèyàn dẹ̀ jókòó tí wọ́n dẹ̀ ń wò tó la fi wá mú fújì mọ́. So àwọn onífújì àwọn tá ń kọrin àṣà àwọn náà wà bẹ́ẹ̀. So kí ni packaging yẹn ó ti so strong débi pé nísìnyí ní àwọn tán wá sí stadium lásán láti tí wọ́n wà on record wá nísìnyí 15,000 ní physical. 15,000. Now wọ́n ti wá gba data fún wa nísìnyí àwọn tán wo egungun yẹn káàkiri gbogbo àgbáyé ó jẹ́ 14 million people. 14 million. So what are we saying? Kì í wá ṣe wípé country kan ní Canada, Cuba, Trinidad and Tobago, Brazil, America àti UK àti some other European countries náà ṣe wò lọ ní. So now kì í wá ṣe kíní tí wá kúrò ní ọ̀rọ̀ wípé tí wọ́n ti ṣe àmọ́ ibi tí ọjà sí no Ọlọ́run ò jẹ́ kí ẹ̀mí ẹnìkan kan sọnù. Ọlọ́run ṣeun. Wọn àti ẹ̀tara wọn ń pẹ́. So ìyẹn jẹ́ kí ayé wa máa mọ̀ wípé ó dàbí pé rebranded egungun ní eléyìí nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn wà lọ máa wò. So now Lagos sọ wípé in case tí àbá lè rí ṣe ká máa gbé bọ̀ lọ́dọ̀ òun. Ọlọ́run ò ní jẹ́. Ògún sọ wípé in fact Ọ̀ṣun tiẹ̀ ti rẹ́dì láti ẹ̀ ti kówó sílẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn tẹ́ ẹ̀ rí yẹn wọ́n lè kì wọ́n kán kì wọ́n mọ́ mi. So ti yé and ohun tí a dẹ̀ gbé lẹ̀ kì í ṣe pàkàndédé gbé lẹ̀ lásán a tún register so that kò síbi tí wọ́n ti lè sọ pé àwọn fẹ́ ṣe. It is World Egungun Festival. Kò síbi tí wọ́n ti láwọn fẹ́ ṣe a máa sáàbù wọn wò. So based on this ó ti jẹ́ àtẹ́wọ́gbà káàkiri. Kì í ṣe pé nítorí pé ẹ̀yin ń bẹ nípò yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ìtẹ́ ẹ ṣe kalẹ̀ ń sìn tíjọba yìí bá tán táwọn míì tún dé. Ṣé mọ̀ pé àwọn bá a ṣe ṣe ní Àdáyébá Foundation gangan ni ó ṣàgbàtẹ̀kù ní pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ẹgbẹ́ ọ̀jẹ̀ parapọ̀ worldwide. Ọ̀jẹ̀ parapọ̀ worldwide. So automatically the only person tó lè sọ pé only group tó lè kúrò ń bẹ̀ tí yóò mì wá kò ju Àdáyébá Foundation tó ráwọn wọn nìkan. So kò ti jẹ́ ni. Tọ́ ẹ wo èmi pẹ̀lú bàbá wa honorable Dr. Wasiu Ọlátúnbọ̀sún ọ̀rọ̀ pọ̀ tá a jọ sọ akànfẹ́ lè ṣì gbada lórí èṣù ni wàláì ọ̀rọ̀ pọ̀ gan tá a lè sọ tán lẹ́nìí mo sì ń ṣèlérí lórúkọ Ọlọ́run ọba tó dá gbogbo wa pé èmi àti bàbá mi á tún padà jókòó tátùjọ tọwọ́ bọ àwọn nǹkan kan nínú tẹ́ ẹ fẹ́ gbọ́ lórí ètò ìṣe òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí ṣàdúrà fún bàbá mo ti ṣàdúrà bẹ́ẹ̀ fún olóṣèlú kan rí tó jẹ́ alága kánsù níjọba ìbílẹ̀ kan kò rí mi rí èmi ni mo rí dáadáa tó ṣe ni mo rí mo wá sọ fọ́lọ́nù rẹ́kọ̀dù mi kan pé ipò tó ga tí ò lérò láti ìrandíran rẹ̀ ò débẹ̀ rí Ọlọ́run ó gbé débẹ̀. Bàbá mímí ìjì jà omi inú àgbọn ò dànù ẹni tí mò ń sọ yìí ọ̀nbẹ l'Àbújá lọ́wọ́lọ́wọ́ báyìí
ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ẹ̀yin tí mo jókòó tì yìí Ọlọ́run ó wọ láṣẹ yín ètí tí ń wo ọmọ yín la látàárọ̀ àwọn kan lọ́jọ́ wà nípò yẹn ń gbà kan rí wọn ò bẹ́gbẹ́pẹ́ mọ́ àìmọ́ ṣe wọn kọ́ Ọlọ́run ni o bàbá Dr. Wasiu Ọlátúbọ̀sún tí wọ́n ń ṣọdún léyà fún wa lónìí ọdún 2025 lágbára lọ́wọ́ ọba tó láyé tó lọ́run ọlá iye ojú tó ti fojú kàn tí ọmọ pé òun ó jẹ èèyàn tí wọ́n padà jẹ èèyàn ọlá àwọn tí wọn ò mọ̀ wípé àwọn lè mú ọwọ́ lọ sẹ́nu nínú ayé tí wọ́n padà pàdé yín tí wọ́n jẹ èèyàn ipò tó ga tẹ̀ lérò tẹ́yìn gan ronú pé ṣé mo lè débẹ̀ Ọlọ́run gbé yín débẹ̀ èyí tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí ẹ̀ fọmọ kíta náà ẹ̀ fìyàwó kí ẹ̀ ní fọmọ kí o ẹ̀ ní fàyà kí o ẹ̀ ní fẹ̀mí yín kí ibi gíga yẹn bàbá ẹ̀ débẹ̀ ọdún yìí tẹ̀ ń ṣe fún wa kò ní jáṣe mọ́ o lágbára lọ́rọ̀ gbogbo orí tó bá yín ṣàmì ọkàn tó bá yín ṣàmì tó dénú aburú ò ní kàn wọ́n bẹ́ẹ̀ ni ó rí àṣẹ Ọlọ́run ogun lẹ́ẹ̀kan sí bàbá wa dókítà ọ̀nàrẹ́bù kọmíṣánná Wasiu Àjàní Adéwálé Ọlátúbọ̀sún ni mo jókòó tì lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ ń bọ̀ lólúwa wí gbogbo wa láàjọ tẹ́wọ́ gbà wọ́n nígbà tí Ọlọ́run bá mú orúkọ wọn jáde láti fi tó yẹ kó ti mú jáde bẹ́ẹ̀ ni ó rí o ẹ ṣé gan ni bàbá inú mi dùn ayọ̀ mi kún ẹ wá bá ń dúpẹ́ lọ́wọ́ bàbá mi tó gbé mi débi Ẹ̀tù Ọmọ́táyọ̀ Sodiq ló gbé mi débi láàárọ̀ yìí kí nǹkan wọn mọ́ bàjẹ́ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wà káàkiri gbogbo àgbáyé mo wá ń fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ Ẹ̀tù Ọmọ́táyọ̀ Sodiq. ẹ ṣeun. Èèyàn gidi ni. Olúwa ṣeun. Èèyàn tó dẹ̀ mọ́re ni. Olúwa ṣeun. Tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ṣoore kékeré fún títí láéláé ni yóò máa rántí. Ẹ tí máa pè lẹ́ẹ̀kan tí ó jẹ́ lẹ́ẹ̀mẹrin. Nítorí wípé kì í fi bí san oore ni. Olúwa. Tí n bá ti pé báyìí á ní tí n bá ti wí náà ni. Ọlọ́wọ́ wà wọ́ lọ́jọ́ òní yóò wọ lásìkò yìí ọkọ rẹ̀ ò ní fàsẹ́yìn àmín iwájú ni iṣẹ́ rẹ̀ ó máa lọ àmín àmín wàrà fáná mọ̀nkánà àléyà. Nígbà tí a mọ̀ so lẹ́nu kí ni kí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ retí 2027 tí ń kànlẹ̀kùn. Ọlọ́run ló ní gbogbo nǹkan Ṣèyí Mákindé ló ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó bá ti lóun fẹ́ ṣe. Ṣèyí Mákindé l'Ábùjá Wasiu Ọlátúbọ̀sún nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni ó rí.